ọ̀rọ̀ ọba orin Saheed Òṣùpá ìgbà tèmi náà gbọ́ orin yẹn ó kọ́kọ́ ó hùkù mi gẹ́gẹ́ bí ìṣesí mi Quran ní in ja'akum fasiqun binaba'in fatabayyanu tẹ́ bá gbọ́ nǹkan tó wà confusing ẹ wádìí dáadáa o tẹ́ bá wádìí an tusibu qawman bijahalatin fatusbihu ala ma fa'altum nadimin ẹ̀yin tẹ́ wọlé sórí internet ẹ bá mi share lógúnlógún ẹ bá mi share lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bá mi like ẹ comment ẹ wá bá mi follow page yìí wìtìwìtì lẹ́nu ìgbà tí page yìí rise àwọn alákatakí tí wọ́n ti tún bá wa tọwọ́ bọ̀ ẹ lọ wo wá sí wa níbẹ̀rẹ̀ Ramadan náà wọ́n ní báwọn èèyàn ṣe ń ya wá bó sì di pé wọ́n gbọ́wọ́ lé page yìí nìyẹn àwa náà dẹ̀ kí àyọ́padà rẹ̀ wọ́n jọ kan àwọn náà ní ẹjá kìíní gbàjá kejì gbàjá kẹta gbàsá tó wá sápò bí eléyìí fún wọn ni wọ́n mọ̀ fọwọ́ kọ́va rẹ̀ Ọlọ́run sì ṣe àwọn tí wọ́n ní péjì ńláńlá tí wọ́n mọ value ń tà sọ wọ́n ń gé jáde bí ò bá rìn lọ́dọ̀ tiwa ń rìn lọ́dọ̀ àwọn míì ẹ̀yin máa ṣiṣẹ́ kú tí ń lọ kẹ́ máa wo tí ó bẹ̀rẹ̀. Ya ayyuhal ladina amanu. Ọlọ́run ní mo pè yín olùgbàgbọ́ òdodo. In ja'akum fasiqun binaba'in. Tẹ́ ẹ bá gbọ́ information kan tó wà doubtful. Fatabayyanu. Ẹ wá díẹ̀ dáadáa. An tusibu qawman bijahalatin. Kẹ́ ẹ má bàa lọ fi àìmọ̀kan kó bá àwọn ènìyàn. Fatusbihu ala ma fa'altum nadimin. Kẹ́ ẹ wá padà máa regret mélòó la kùnú ìsìláàmù táwọn ọmọ kéékèèké kan tún jáde. Mo wá gbọ́ tí ọba orin Saheed Òṣùpá mo gbọ́ tó sọ àlọ́ kọ́kọ́ yìí tèmi náà bẹ̀t mo farabalẹ̀ mo study ẹ̀ pé mo wà antecedent ẹ̀ èèyàn máa wo kí ni lágbájá ń bá bọ̀ ni mo gbọ́ pé àbọ̀hún náà kọ́ ni kọ́lá rọ́bù kàlẹ́ malaikatun ìníjà ìlú fil ardi khalifatan. ọmọ fídíò ọmọ Ìgbò kan tó ní ohun ọmọ tó máa ń tí ń wí o bet right fíìmù kìíní yẹn wọlé sóhun láàbò ṣe ka kìíní o kódà bí wọ́n sọ pé wọ́n gbọ́dọ̀ ka Kùránì bí orin pírọ́blẹ́mù tiẹ̀ nù lọ́wọ́ kọ́kọ́rọ́ àlìjẹ́ náà wá wá èyí tí mo wí yìí náà mo mọ̀ pé ìgbéjáde àwọn kan bẹ nínú yín tí mo sọ tẹ́lẹ̀ tọwọ́ tẹ̀ it's a matter of time kí ni tí mo sọ débẹ̀ ni pé ẹni tó ṣe àwọn rẹ́kọ̀dù kan kọjá tó fi gbé ìsìláàmù lárugẹ tó bá sọ mí nísìnyí ó yẹ ká kọ́kọ́ wò pé kí ló ṣẹlẹ̀ mo wá lọ wo orin yẹn Ọlọ́run wá fún mi ní ìdáyà lẹ́yìn ẹ̀ ni mo wá padà bá ọba orin Saheed Òṣùpá sọ̀rọ̀ ìdáyà mi fíkìrù mi ìròrí mi ó wá fíkọ̀ntòn náà rò méjèèjì pàdé ara wọn coincide pẹ̀lú tó jẹ́ rònú tiẹ̀ náà kí ni tí ń sọ àwọn èèyàn ti àìmọye ọ̀rọ̀ akéwà bọ́ọ̀lù kí wọ́n ti twist Ọlọ́run kọjá kínní o Ọlọ́run ju kínní lọ jàmbá ni àbòsí ni mo wá rí pé ní tí Saheed Òṣùpá ń try láti sọ ni pé majority àwọn táwọn wà ń bí olóògùn làwọn kò sẹ́ni tí èso oògùn nínú majority àwọn táwọn wà ń bí báyìí ó wá ní irọ́ ń parọ́ fúnrọ́ ẹlòmíì ọmọ ó wá máa play music yẹn ó ní yọmọ á sọ wípé bíbélì mi o Kùránì mi o ó wá ní irọ́ ń parọ́ fúnrọ́ sàkámàjẹ́ kì í ṣe Kùránì ló pè ní sàkámàjẹ́ ẹni táwọn jọ dára àwọn mọ̀ pé yàtọ̀ sí páwọn ń kírun àwọn tó ń sóògùn òun náà wà ní pé bíbélì nìkan lòún gbàgbọ́ sàkámàjẹ́ ni ìgbà yẹn lára mi wá balẹ̀ mo wá pe ọba orin Saheed Òṣùpá n tí mo wí yẹn exactly bẹ́ẹ̀ ló ṣe wí mo wá ṣàdúrà fọba orin ẹ jẹ́ ká jọ gbọ́ music yẹn níṣẹ́jú díẹ̀ bọ́lá ń bá ní kó clear ní sùúrù màá fẹ́ kẹ́ ẹ gbọ́ orin yẹn ní sùúrù láti ibi tó ti kọ́kọ́ ẹlòmíín sápamọ́ ṣe tiẹ̀ ní gbogbo wa lólóògùn ẹlòmíín àgbé bíbélì sórí irọ́ ń parọ́ fúnrọ́ sàkámàjẹ́ ẹ jẹ́ kí n wá play rẹ̀ kí n má wulẹ̀ tú kẹ́ gbọ́ direct látẹnu ẹ̀
torí ara alábòsí tí ó sọ pé kí ló dé tí ń bá a tu ṣé dandan ni kí gbogbo wọ́n tán ni. mo ń bọ̀ ibi tó ti sọ pé gbogbo wa ló lóògùn gbogbo wa ló lóògùn ẹlòmíín sápamọ́ ṣe tiẹ̀ ní gbogbo ojúlé Kùránì gbogbo ojúlé Bíbélì irọ́ ń parọ́ fúnrọ́ sàkámàjé so kí ni nǹkan tí mo fẹ́ sọ níbẹ̀ àwa mùsùlùmí ní ìjì ká máa farabalẹ̀ ọ̀rọ̀ pé gbogbo àwọn làwọn tó lóògùn kéèsì òun àtọ́lọ́ lélẹ́yìn ó yàtọ̀ sí pé ó pe Kùránì ní sàkámàjé ó dẹ̀ ti gbé orin kan jáde bóyá lénìí tó ti clear ara rẹ̀ lórí ọ̀rọ̀ yìí pé alábòsí ni wọ́n àwọn tí wọ́n mọ̀ pé àwọn jọ ń ṣoògùn ni lọ̀rọ̀ yẹn gún lára ọ̀rọ̀ ń ṣoògùn kò ṣoògùn àárín òun àtọ́lọ́ lélẹ́yìn ìyẹn ò kàn mí fadhakir fa innaka mudhakkir lasta alayhim bimusaytir ṣe wáàsí fún wọn ní àárín ẹni sójà kó máa wá lọ tójú bọlé wọn. Ìsìlámù ló kọ́ wa jọ. Kásẹ̀tà ni má ṣe tú àká, káwa náà máa hùwà tí ó dáa, ká lè dáàbò fọ́ra. Ẹ dákun ẹ fún wa ní ìṣẹ́jú kan fi wo iná yẹn. Ìsìlámù ló kọ́ wa jọ káwọn. Kásẹ̀tà ni má ṣe tú àká, káwa náà máa hùwà tí ó dáa, ká lè gbádùn ara wa. Ká lè gbádùn ara wa. Ká lè gbádùn ara wa. Káwa náà máa hùwà tí ó dáa, ká lè gbádùn ara wa. Kí ni tí mo sọ débẹ̀ ni pé ọ̀rọ̀ àwa mùsùlùmí lásìkò yìí wọ́n ti sọ wá lẹ́nu. Kí ló dé tó jẹ́ pé gbogbo tiwa wàhálà fìtínà àwọn aspect kan bẹ tó jẹ́ pé àwọn olórin yìí á dùn ẹ̀ tèmi ò lè dúró bẹ̀ fún Islam ìwọ ò lè dúró bẹ̀ fún Islam Quran ní látẹ́ríkàbù ní tọ́ba kan àtọ́ba. It's going to be level by level before Almighty Allah. That is our level of faith. It's going to be level by level. Gbogbo wa ìmánì wa ò lè rí bákan náà àlìjánnà wa náà ò lè rí bákan náà. Ẹ̀wọ̀ tí Alhaji Wasiu Ayinde sọ ńjọ́ sí tó sọ yìí pé I'm a bona fide member of Celestial Church. Mo gbìyànjú láti rí K1 o Ọlọ́run kọ pé kárìíra lẹ́yìn ìgbà yẹn ni o bó tiẹ̀ jẹ́ pé apàdàjọ sọ̀rọ̀ pẹ̀tà àríra físíkà kí ló dé tẹ̀ fi pera yín ní bona fide member mi ní wulẹ̀ ṣàlàyé lórí yẹn òun náà mọ̀ ṣàlàyé lórí ẹ̀ lọ́jọ́ iwájú bet ó yé èèyàn yìí pé nítorí àwọn kan ni wọ́n fún pin àwọn èèyàn kan bẹ nínú ayé tó jẹ́ pé tó o bá ṣe nǹkan fún wọn wọ́n á dúró pé yes tọ́lọ́ bá fẹ́ ṣe kó sí òun rẹ́jì àwọn kan bẹ bẹ́ẹ̀ nínú ayé pé tó bá jẹ́ pé wọ́n lọ dá wọn yá wá dáná àwọn kan wà bẹ́ẹ̀ láyé kò tọ́ sí èmi náà ṣe lecture lórí ẹ̀ pé téèyàn bá sọ owó ọ̀rọ̀ yẹn kó tọ̀ owó tètè withdraw rẹ̀ kó tó kú ni o àti pé Ọlọ́run ló mọ kọ̀rọ̀ ló mọ gbangba ó kálukú gbogbo ẹni tí ń fẹjú o ramúfò yìí wàláhì kọ̀ọ̀kan wọn burú ju tàwọn tí wọn láwọn wí yìí lọ. Ìsìlámù ló kó wa jọ. Káwa Ṣẹ̀tánì má ṣe tú wa ká, káwa náà máa hùwà tí ó dáa, ká lè gbádùn ara. Ìmọ̀ràn tí mo kàn fẹ́ fún ọba orin àti gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ torí ọlọ́gbọ́n la fi ń dá so òmùgọ̀ balẹ̀ nítorí bá ti jẹ mọ́rọ́ ẹ̀sìn ó wà fún látàyà gan kéèyàn ọmọ wà careful láti gbé ọ̀rọ̀ jáde ní tìtorí ọlọ́gbọ́n la fi ń dá so òmùgọ̀ balẹ̀ òmùgọ̀ òmùgọ̀ bá so òun ọ̀balẹ̀ àmọ́ nítorí ọlọ́gbọ́n tí ó rí àwa dá so ẹ̀ balẹ̀ àwọn alábòsí tí wọ́n fẹ́ tì í ṣubú ẹ lọ wá bòmí ẹ̀ mọ́jọ jẹ́ pé Islam lẹ́tọ̀ sẹ́yìn ẹ̀ o òun ò sì ní ṣubú Ọlọ́run tó gbé ga kò ní gbé ṣubú ẹni ọba níwò ẹ̀ ní fámìlì kò ní bẹ lọ́n pé kí Saheed Òṣùpá ṣubú Alhaji K1 ẹ̀ ní ṣubú Alhaji Pasuma ò ní ṣubú Malaika ò ní ṣubú Táyé Currency
ò ní ṣubú àwọn tó tún lórúkọ Àṣàkẹ́ tó lọ umra ò ní ṣubú àti gbogbo yín láyé nìkan lẹ̀ àti Táyé Currency Alhaji Rashidi Àyìndé ò ní ṣubú ẹ wá wò mo tó wá rí kan tó yẹ ká fi làákàyè ká fi call attention olórí onímọ́tò lẹ́kọ̀ọ́ Ṣégò Alhaji Mustapha Ṣégò Adékúnlé mo kí ẹ òkú ọmọ ṣe mo rí fídíò òun àti Zazu ni mo fẹ́ bá sọ̀rọ̀ tọ́lọ́mù bá fẹ́ fi yàn mọ̀nà ẹnìkan náà lọ́lọ́mù ó lò. mo gbọ́ tí Zazu sọ wípé mo lọ umra wọn làwọn òrìṣà ń bẹ nínú Kaaba no kò sóríṣà nínú Kaaba kò sí ní tó jọ bẹ́ẹ̀ àwa ti rí nínú Kaaba yìí láìmọye ìgbà ó sì lè lọ wo lórí íńtánẹ́ẹ̀tì kan Google ẹ̀ pé ó fẹ́ rí inner part of Kaaba Google ó gbé wá ó rí pé kò sí anything lẹ́yìn àwọn góòdì tí wọ́n bùn ànábì nígbà ayé ẹ̀ tí wọ́n fi dírẹ́sì ibẹ̀ àwọn góòdì nkankan ní bẹ́ẹ̀ àtàwọn pẹ̀fíìmù oríṣiríṣi àtàwọn òrùka tí wọ́n bùn ànábì ńlọ bá ń bẹ̀ àyà Kùránì ló torí tí wọ́n hàn sára nù Kaaba ilé àṣẹ ni àmọ́ kò sí nǹkankan bẹ̀ kí ló dé tí wọ́n fi kọ́kọ́ pè ní pé òrìṣà ń bẹ ń bẹ bàbá wa tó sọ̀rọ̀ yẹn wọ́n gé fídíò yẹn out of context ni àwọn oníkọ́tàǹsó ni wọ́n gé kí ni tó ṣẹlẹ̀ Ànábì Ibrahim ló kọ́ Kaaba òun ló kọ́kọ́ ṣiṣẹ́ hajj láyé la fi ń pè ní manasikal hajj millata Ibrahim ọ̀nà àgbà tí Ànábì Ibrahim fi sin Ọlọ́run ni ìlànà rẹ̀ ní kò kó ère òrìṣà sínú Kaaba ìgbà tá Ànábì Ibrahim wá jáde láyé Ànábì mi ò tètè dé báwọn èèyàn ò bá dẹ̀ ti rí òjíṣẹ́ tí ó tètè dé wọ́n á gba ibòmíì lọ ní wọ́n fi wá bẹ̀rẹ̀ sí ní lọ sa ère sínú Kaaba lẹ́yìn ikú Ànábì wa Ibrahim bóyá bíi 300 or 400 years ní wọ́n á bẹ̀rẹ̀ sí sa ère jọ síbẹ̀ ló wá di pé bá Ànábì Ibrahim ṣe wọ́n ń ṣiṣẹ́ ájì yẹn táwọn èèyàn máa yípo lé ilé yẹn gbogbo àwọn tó wá ń gbà náà ń gbà tí wọ́n rẹ ni tí a fi wọ́n mọ̀nà àwọn náà wà ère tí wà ń bẹ̀ wọ́n wà ń yípo bẹ̀ lórí ìyẹn la wá gbé Ànábì wa Muhammad délé ṣe lọ́ọ́ fọ Kaaba lọ́ọ́ dá padà sí his original status bó ṣe wà níjọ́ tí wọ́n kọ́ ìyẹn ló dẹ̀ fà níjọ́ tí Ànábì kọ́kọ́ wọlé ní amọ̀lọ́fàtì lẹ́yìn ìgbà tí wọ́n ti tilẹ̀kùn mọ́tò náà wá sílẹ̀kùn fún bí wọlé tó wọ̀lú Mákà báyìí ibi Kaaba yẹn ló lọ straight tẹ́lẹ̀ kó gbogbo ère òrìṣà tí ń bẹ jáde wọ́n sun níná wọ́n dẹ̀ fọ inú Kaaba yẹn mọ́ ló wá sọ pé láti ní lọ afọ ọmọfọba tó ní bó ṣe rí láti pilẹ̀ àti dá a padà síbẹ̀. mi ò fi eléyìí bú àwọn olórìṣà mi ò dẹ̀ fi eléyìí bú àwọn traditionalist àmọ́ òdodo tí ń bẹ nú ẹ̀sìn tiwa bó ṣe rí nìyẹn nítorí náà Zazu tó o bá ń lọ umra Ọlọ́run sọ ẹ lọ Ọlọ́run sọ ẹ bọ̀ Àṣàkẹ́ ni gbogbo wa ń ṣàdúrà fún un lóòótọ́ kò di dandan kéèyàn ó pọ̀ wọ́n fún un ká níbi Ajára lè aṣíwájú gbogbo ayé ò lè gọ̀tàn orí tí èèyàn bíi 10 million over 13 million làwọn tó lọ umra Ramadan ta lù tán yìí over 13 million ṣé gbogbo wọn náà ni wọ́n ṣe wá yóò mú gan rárá àwọn níbi tá a ti ń sin lọ́hùn á rẹ ni tí ó wà bíi ṣètánì á sì rẹ ni tí ó wà pé tọ́lọ́hùn àwọn kan bẹ níbi àti ń tàwáàf kódà bó bá rí òhò obìnrin ojú rẹ̀ ò sí nítòsí jìnnà lójú ẹ̀ wà ẹlòmíín bí tá a ti ń tàwáàf obìnrin tó wọ aṣọ látòkè délẹ̀ ó ti fojú bọ́ òhò rẹ̀ nítorí náà wà lọ́nu nítorí kálukú bá lọ innamal a'malu binniyat àníyàn tó ń kálukú bá fi ṣe ní ọba bọ̀ ọmọlá lọ ní Zazu ilé Olúwa ilé kan ni tó jẹ́ pé tó bá ń yípo rẹ̀ lọ́wọ́ ọmọ wò pé kí ló wá special lára lé ilé tó jẹ́ gbogbo ara kìkì àṣẹ àìmọye ń tá fi tá tọrọ bí gbà tá dán Ọlọ́run wò tọ́wọ́ dẹ̀sẹ̀ bí mọ̀nàmọ́ná gbogbo ìṣòro ayé téèyàn bá lé káàkiri ayé aláàfáà gbá ọ ẹlòmíì náà gbá ọ àmì náà gbá ọ tọ́ ọba ilé umra ní tọ́ ọba tọrọ ń bẹ̀ tí ò bá iṣẹ́ kò síbi èèyàn ti tún lè tọrọ ẹ̀wọ̀n láyé kò lè sẹ́mọ́ Ọlọ́run ò nídìí àti yọ̀ọ̀dà nǹkan yẹn lásìkò yẹn headquarter nìyẹn ni mo fi kí Zazu olórin inú mi máa ń dùn sí ẹ Habibullah mo dẹ̀ mọ̀ yí pé gbogbo ohun tó ń ṣe yẹn fúngbà díẹ̀ ni tó o bá rí owó gidi buhaya gbogbo ẹ̀ lọ́pàtì tọrọwọ́ lọ wá
Ọlọ́run ó sì bùn ọ́ lówó náà Ọlọ́run ó fi ẹ́ lọ́kàn balẹ̀ ẹni tó sanwó umura rẹ̀ náà aṣàdúrà fóun náà ò ní ṣubú dáadáa yóò pọ̀ sí lóore yóò pọ̀ sí nídùnnú tó o bá dé umura Ọlọ́run ni ó lọ sìn mọ́ láníyàn káníyàn lọ o kéèyàn ọmọ bá gbàdájọ́ kí dájọ́ bọ̀ o ìsìlámù ló ká máa ṣe tá ni má ṣe tú wa ká káwa náà máa hùwà tí ò dáa ká lè gbádùn ara wa. ká lè jábọ̀ fọ́ba tó láyé. ká lè jábọ̀ fọ́ba tó láyé. káwa náà máa hùwà tí ò dáa ká lè jábọ̀ fọ́ba tó láyé. gbogbo mùsùlùmí ayé àwọn tí wọ́n lọ sínú òṣùpá ní tó ń dùn mí nìyẹn ìsìláàmù àgbáyé ò lólórí ilẹ̀ Saudi ò kára wọn kún olórí gbogbo ìsìláàmù àgbáyé o lẹ́yìn pé ẹ wá ṣe ájì ẹ wá ṣe umra ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tán wọn fira wọn bọ political aspect of the world b'Amẹ́ríkà ṣe ń jà lórí àwọn ẹlẹ́sìn Christianity Saudi ló yẹ kó máa jà lórí gbogbo mùsùlùmí àgbáyé ẹ wo àwọn tí wọ́n lọ sínú òṣùpá mùsùlùmí ìjọba Saudi ìjọba mùsùlùmí àgbáyé ló yẹ ká dá owó jọ pé òṣùpá yìí kàn wá ju àwọn tí wọ́n lọ owó yìí lọ téèyàn bá gbọ́ iye owó tí wọ́n san ní tìtorí pé wọ́n lọ owó tó wà lẹ́yìn òṣùpá $93 billion owó tó ju bọ́jẹ̀tì Nàìjíríà ọdún mẹ́rin lọ èèyàn lanu ni pé kí ni wọ́n wá lọ òun náà ní ẹ lọ tí ẹ dé yẹn kí ni wọ́n rí ń bẹ̀ àmọ́ lọ́dọ̀ àwọn onísáyẹ̀nsì wàláì wọ́n mọ̀ tí wọ́n rí o wọn ò ṣeré dànù connection òṣùpá àtàyé ó pọ̀ gan-an tí wọ́n bá débẹ̀ lọ́wọ́ aspect ibi dark side yẹn tí wọ́n ti fi fídíò rẹ̀ hàn èyí ò rí pé oríṣiríṣi àwọn òkúta àpáta Ọlọ́run sí òṣùpá kó máa yí ayé po kó lè jẹ́ protection fáyé ni àwọn òkúta ńláńlá tí bá yí bọ̀ àwọn mọ̀tíọ̀ àti àwọn yìnyín tó dìrí gidi mo ti gbàgbé tán máa ń pa cosmos tó dìrí gidi tó bá jálu ayé omi lè pààyàn òṣùpá ní fara gba gbogbo ẹ̀ ní òjò sí ẹ̀dá Ọlọ́run kan nínú òṣùpá ìdí ẹlẹ́ẹ̀kejì táwọn lọ àwa tá a láàjẹ́lẹ́sìn ẹ̀wò bí abayé jẹ́dé àwọn lọ wo pé àyímọ̀ sáà lè kọ́ hòtẹ́ẹ̀lì síbi tí ò sátẹ́gùn tá a mi sí mu yìí níjọ́ ayé bá fẹ́ parun ẹ má gbàgbé pé Amẹ́ríkà ní plane nìkan níjọ́ ayé bá fẹ́ parun èèyàn wá ń kíní kan ní plane yẹn gbà plane yẹn nìkan ló lè fò láàrin atomic tí nǹkan kan ò ní ṣe bí ò bá sẹ́ni kankan láyé máa wọ́n padà sọ̀kalẹ̀ tí ọmọ ènìyàn ó continue tọ́mọ ènìyàn ò fi ní parun àwọn tí wọ́n lọ ní òṣùpá ara assignment ni wọ́n fi kówó kalẹ̀ ní pé níjọ́ ayé bá fẹ́ parun síbi kan bẹ́ẹ̀ tá a lè kọ́kọ́ kó àwọn èèyàn pamọ́ síná kó tó di pàrọ̀ èèyàn wá sọ̀kalẹ̀ sáyé lára ẹ̀ ní láti study radiation lára ẹ̀ ní láti study pé sáà tó lè dénú red planet torí òṣùpá yẹn ti tó súnmọ́ red planet jáyé lọ sáà lè fi bíbá ìṣe station tá a bá lọ ní red planet kákọ́ sí mi díẹ̀ àtàwọn oríṣiríṣi ìdí ìrònú tó jìnnà àwa mùsùlùmí la wá nílò òṣùpá fẹ́ẹ̀ ju gbogbo àwọn tí wọ́n lọ bẹ̀ yìí lọ nítorí pé kí ni Ọlọ́run ti sọ fún wa nínú Al-Qur'an. huwa alladhi ja'ala shamsa diyan. Ọlọ́run ni mo ṣe oòrùn mo ṣe ní diya'an a very big lamp ìmọ́lẹ̀ tó tóbi ni mo ṣe oòrùn. wal qamara nuran. mo wá ṣe òṣùpá ní ìmọ́lẹ̀ fẹ́sífẹ́sí tí ò ní tara tẹ́ẹ̀fì máa ríran. wa qaddarahu manazila ta'lamu adada sinina wal hisaba. mo wá ṣe òṣùpá yẹn tí ó máa jẹ́ ní station by station li ta'lamu adada sinina wal hisaba. kẹ́ ẹ lè máa fi ka ọjọ́ ayé kẹ́ ẹ lè máa fi ka kàlẹ́ndà kẹ́ ẹ lè fi ní history kẹ́ ẹ lè fi ní calculation ńlá gbé òṣùpá yẹn sítòsí yín fún. ma alaka Allahu dhalika illa bil haqq. Ọlọ́run mi ò dá òṣùpá àtòrùn láti fi ṣeré rárá. Yufasilu l-ayati liqawmin ya'lamun. Mo sọ̀rọ̀ kan níbi wáàsí tá a ṣe ní Kútọ́nù ní Ramadan 3 or 4 mo sọ ń bẹ̀ gbogbo tí ń jẹ́ tiding òṣùpá òkun tí máa ń ṣègbì òṣùpá ní jẹ́ kókun ó ṣègbì láyé ara connection rẹ̀ nu
gratification òṣùpá ni òkun fi ń ṣe ìgbì tí ò bá sí òṣùpá ni omi lásán ni gbogbo tẹ̀lé yẹn bẹ́ẹ̀ tó bá di time tó sùn fẹ́ lé agbára òṣùpá máa ń pọ̀ lórí ayé agbára yẹn ni ìgbì ló fi jẹ́ pé àsìkò ìgbà tó òṣùpá bá ṣẹ̀ṣẹ̀ lé ìgbì máa ń pọ̀ létí òkun ju àwọn ọjọ́ yòókù lọ kí wá sókun nìkan ọpọlọ gbogbo ẹ̀dá tí ń bẹ lórílẹ̀ ni táìdì yẹn máa ń wọ ọpọlọ wa bẹ́ẹ̀ tí nítorí pọ́pọlọ majority wa balance àti ń fura ẹni ó bá jẹ́ oníbínú àsìkò gbàyẹn ìbínú yẹn ó pọ̀ sí ẹni ó bá jẹ́ tẹni tó wà mentally retarded ẹni tó ní mental problem ẹni tọ́pọlọ ẹ ti yẹ tó ti dèrò àrò bí bá ń gbádùn bọ̀ tó sùn bá lé kó tún oògùn rẹ̀ lò torí kí ni yóò ṣe kí ọpọlọ ẹ náà bàbá fi máa ń sọ pé oṣù ẹ lé ní náà fi máa ń pẹ ẹni tó ní mental problem ní lunatic èdè Greek ní luna ni wọ́n ń lò fún òṣùpá ẹni tó bá wà lunatic agbára gratification òṣùpá ní ṣèkì ọpọlọ ẹ ọwọ́ oṣù rẹ̀ tó léwu yóò ṣe wèrè díẹ̀ kó tó di para rẹ̀ tó balẹ̀ ẹ wá dákun níta wá wúlò báyìí oorun làwa mùsùlùmí là ń lò láti fi máa sìnkú tá a kírun oorun kọ́ làwa mùsùlùmí ń kí o mo ti gbọ́ tí arákùnrin kan ti ń tako Islam tó lóorun là ń forí balẹ̀ fún rárá oorun ò sí lójú kan sọ̀rọ̀ ojú kan lòrùn wà ní gbogbo ara ayé bẹ́ẹ̀ ibi tóorun bá ti yọ yóò ṣe sẹ́ńtà ibi location Kaaba wà ó tàn transformer ní Kaaba gbogbo àdúrà tá a bá ṣe kó gbàbẹ̀ kó dẹ̀ padà lọ sókè oorun ńlá fi mọ àsìkò àsùbá nígbà tó bá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ nídàájí tí ò tí yọ tá a kàn rí fẹ́sífẹ́sí pé ibi lóorun ti fẹ́ yọ àsùbá nù àsìkò àìlà zuhur nígbà tó oorun bá kàn tàrí àwọn bàbá aláyé jọ̀hún òjìji èèyàn ni wọ́n fi máa ń wò nígbà tó jìjì bá dúró ṣe déédéé rẹ̀ àìlà nù tó jìjì bá gùn tó dọ́bù rẹ̀ àlásàrì dé nìyẹn magribi ìgbà tó oòrùn wọ̀ Ọlọ́run fi ṣe calculation ni kò ní nǹkan kan ṣe pẹ̀lú oòrùn kí lọ́kàn wà tó rò pọ̀ òun là fi mú táìmù àti kírun òṣùpá là fi mú táìmù àti ṣe ájì òṣùpá là fi mú táìmù àti gbààwẹ̀ òṣùpá là fi mú táìmù àti kírun ọdún iléyá ọdún ìtúnu àwẹ̀ òṣùpá yìí kan náà ni òṣùpá yìí náà ni wọ́n ń dá confusion lẹ̀ láàrin àwa mùsùlùmí lórí onílòsù ọlálòsù irọ́ ni àwọn kan mọ́sù sílẹ̀ ọ̀nà mẹ́ta là ń gbà mọ́sù àwọn kan dúró lórí súnmọ́ ìdàrú yàkè bá a bá fojú kan oṣù báyìí láàtò nígbà míì tó dẹ̀ jẹ́ yí pé oṣù ó lè nígbà míì àní rí ẹ wo àwẹ̀ tọdún yẹn rí pọ́ráì ọ̀gá astronaut tó wà nílẹ̀ Saudi wọ́n pè ní Dr. Al-Haq òun ló sọ fún Saudi pé ọjọ́ tí oṣù ó lè gangan ojú ò lè rí torí déédé aago mẹ́ta 3:01 p.m. ní lóṣù yẹn ó lè tó bá lé ẹ̀ lérí tóṣù ò bá ti wọ 12 hours yóò difficult láti rí àmóṣù ti lé níjọ́ yẹn inú wọn padà tẹ̀lé tí táwọn ẹ̀mẹjọ́ tí ayé fi ráìmù lọ́dún ọ̀sọ̀jọ́ tí ó bẹ̀rẹ̀ ó dẹ̀ sọjọ́ tí ó parí àmọ́ Saudi ò ní declare pa tẹ̀lé nígbà tóun ti ní ó ti lé yẹn àwọn náà sẹ́ẹ̀tì kámẹ́rà tó wà lórí hòtẹ́ẹ̀lì ńlá tó wà níwájú haram tá aago wà lórí ẹ̀ aago yẹn 4-story building ni irinṣẹ́ tí wọ́n fi ń wá oṣù ló wà lórí gbogbo aago yẹn àwọn náà wá wò wọ́n rí pé right ni wọ́n fi tẹ̀lé ọ̀tọ̀ làwọn tí wọ́n ń ṣe calculation mọ́mú sílẹ̀ ọ̀tọ̀ ní tiwọn ọ̀tọ̀ ní tàwọn astronaut àwọn tí wọ́n lọ sínú òṣùpá tí wọ́n rìnrìn ọjọ́ mẹ́wàá lọ ọjọ́ mẹ́wàá bọ̀ wọ́n lọ wọ́n dé wọ́n níjọ́ oṣù ó lé ní ìwọ tó kúrò kọ̀rọ̀ yàrá rẹ̀ ìwọ sì ń gbé rárá ó ti jọ abá tó rí àìmọye ramadana tó ti gbà nígbà tí ìsẹnu ramadana àìmọye ìsinu tó ti ṣí nígbà tí kì í sàsìkò ṣínú ọjọ́ òun la tó fẹ́ fi ọ̀làjú kún ẹ̀sìn ẹ jẹ́ ká fojú inú wò ẹlẹ́bí lè lérò pé òun lòún jàre ní kóòtù lọ́ọ̀yà rẹ̀ ni ó sọ fún pé níta dájọ́ sọ yóò fi fọ̀ rẹ̀ bẹ́ẹ̀ wá lọ́rọ̀ Ọlọ́run tó dá yàtọ̀ òun àwọn ọ̀rọ̀ tó ta kókó ń bẹ nínú Al-Qur'an tó jẹ́ ìwé mímọ́ Ọlọ́run Hunna umul-kitab. Al-Qur'an ní gbogbo àwọn àyà kọ̀ọ̀kan tó ta kókó bẹ́ẹ̀ tó jẹ́ àyà ìdájọ́ àwọn àyà kọ̀ọ̀kan yẹn ìyá tírà ni
tẹ́ bá lè mọ fọ́ọ̀mù tírà lábẹ́ àyà kọ̀ọ̀kan tó kálukú ọmọ sọ view tiẹ̀ ẹ kọ thousands of tírà thousands of book lórí àyà ẹyọ kan ẹ ní kọ tán. wàhùn ẹrù mutashabiha. àwọn kan wá wà níbẹ̀ mutashabihat àwọn ilé tó jẹ́ pé ó jọra wọn mutashabihat àwọn ilé tó rújú kò lè yé òpònú èèyàn onílàáká ìlú lè yé ń bẹ nínú ẹ. fàámẹ̀lẹ́dínà fi qulubihim. Al-Qur'ani ní tẹ́ bá wá rí àwọn kan bẹ àwọn tó jẹ́ pé ọkàn wọn wà láàfíà tẹ́lẹ̀ wàhálà ni wọ́n ń wá àwọn afifìtínà bí afogun bí afìjàngbọ̀n bí afàdánwò bí àwọn afàbòsí bí nínú ènìyàn eléyìí tó rújú yẹn tí wọ́n understand ẹ̀ òun ni wọ́n lọ dì mú torí kí ni wọ́n fi dì í mú dá mi lóhùn. Zaygun fayatabi'un. ìyẹn ni wọ́n lọ tẹ̀lé o. Matashabaha minhu fitinati. wọ́n máa lọ lò láti fi wá wàhálà kí wàhálà ó lè ṣẹlẹ̀ láyé. wọ́n kí ni tí Al-Qur'ani wí ọlọ́run ti parí ọ̀rọ̀ ọlọ́run láwọn kan bẹ ọ̀rọ̀ àwọn eléyìí tó ta kókó kọ̀ọ̀kan ni wọ́n máa wá ibtiga al-fitna láti fi lè sow the seed of discord láti fi lè dá ọ̀tá sílẹ̀ láàrin àwọn ènìyàn ọ̀tọ̀ ní tí Kùránì wí ọ̀tọ̀ níbi tí wọ́n tú lọ ọ̀tọ̀ ní tádìsì wí ọ̀tọ̀ níbi tí wọ́n tú lọ ẹ wò ó lápèjúwe àyà kan bẹ́ẹ̀ ní Kùránì ọlọ́run ló mọ iye àwọn tí wọ́n ń lo àyà yẹn fi tako Kùránì ọlọ́run ló wọ́n mọ iye ọ̀bà yẹ́gẹ́ mùsùlùmí tó ti lò láti ṣèkà torí àwọn èèyàn ò ní béèrè pé kí ni sábàbù nùzúl kí ni cause of revelation kí ló dé tọ́lọ̀ fi sọ̀rọ̀ àyà ìkàlẹ̀ nǹkan kan láti ṣẹlẹ̀ 90% àwọn àyà nù Kùránì ìṣẹ̀lẹ̀ ló ń bí àyà kọ̀ọ̀kan wá àmọ́ remain nínú Kùránì kó lè jẹ́ ẹ̀kọ́ àwọn èèyàn wá ní rírú ìṣẹ̀lẹ̀ yẹn tí wọ́n fi máa lọ lò ẹ wò lápèjúwe ọlọ́run sọ fún wa ní Suratu Tawbah Quran chapter 9 verse 5 ọlọ́run nírẹ̀ ànábì fàyídà sálàkà àsìkúrú lòórùn. fàyídà sálàkà àsìkúrú lòórùn. àwọn oṣù tálẹ̀ gbọ́dọ̀ jagun nínú ẹni Rájàbù wà nínú ẹni Ṣàbánù wà ọlọ́run nírẹ̀ ànábì oṣù tẹ́ gbọ́dọ̀ bára yín jagun bó ṣe wà nínú kọ́ọ̀tù ilẹ̀ Lárúbáwá kiri ànábì ò tó dé tèmi ọlọ́run náà sì fọwọ́ sí ọ̀kan nínú oṣù ẹlẹ́wà yìí o. àmọ́ tó sùn Ṣàbánù yìí bá ti kọjá tán ọlọ́run wá nílé ànábì kí ló ti wí. faqtulu l-mushriki. wọ́n lọ bá àwọn ọ̀sẹ̀ bọ̀ yẹn jà àwọn apá kan àwọn àfáà tó wá ní apá kan kò jọ mùsùlùmí kò jọ ẹlẹ́bọ tán ní jẹ́ mùṣírìkù àwọn tí wọ́n ń pa nǹkan ń pèrè mùsùlùmí ó ń pa nǹkan mí pọ̀ mọ́ lọ́hún wá lọ bá wọn jà. àìsùn wájàdì tùmọ̀. gbogbo bí ọba ti pàdé wọn ni ó bá wọn jà. wàhùzù. ẹ̀mú wọn ní mímú gan. wàásùrù. ẹgbẹ́ wọn dè ètè bá mú lẹ́wọ̀n ẹ̀mú. wàkìwúdù làwọn fi kú ní ìkúnnàmọ̀ sọ́ọ̀dì. ẹ lọ gọ́dì wọn ní gbogbo ojú ọ̀nà tí wọ́n ti máa gọ́dì ọ̀tá ọlọ́run. fàyídàbù wà fòmù sọ́lá. tí wọ́n bá túbá tí wọ́n láwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ tí wọ́n wá ń kírun tí wọ́n yọ zàká tí wọ́n ṣe dáadáa lójú ọ̀nà tọ́lá. fàálù sẹ̀bìlà o. ẹ fi wọ́n lẹ̀ ẹ má tún lọ búlọ̀kì ojú ọ̀nà wọn mọ́ o. ìyànà àgàfòrò ráyè. aláforíjì lèmi ọlọ́run ọba tí kẹ̀yìn. iná lága ayé ọ̀rọ̀ wa wò wípé irú ìsìlámù wo lélẹ́yìí tó ní ká lọ gọdí àwọn tí wọn ọba wọn ṣẹ̀sìn ẹ mú wọn ẹ dè wọn ẹ lù wọn ẹ mú wọn lẹ́rú kí ni àwọn ẹlẹ́sìn míì ṣe fún wọn wọn lè wádìí kí ló ṣẹlẹ̀ mọ́. àyà yìí kì í ṣe gbogbo wa lọ́ba wí o ó dẹ̀ ní tó bá dé ní amọ̀lẹ́fàtì ní àdéhùn Hudaybiya àkọ́kọ́ lẹ́yìn ìgbà tí wọ́n lé ànábì jáde wọ́n fẹ́ kẹ́ ẹ mọ̀ kí ló bí wọ àyà yìí ni o kẹ́ ẹ wá wo bí táwọn èèyàn lo àyà yẹn sí. wọ́n lé ànábì àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé jáde wọ́n gbalé wọn wọ́n gbalẹ̀ wọn wọ́n gba ìyàwó wọn wọ́n pa ẹlòmíì lójú ọkọ ẹ̀ lójú ìyàwó ẹ̀ làwọn kèfèrí Mákà ti pa wọ́n gbogbo wọn wá sá kúrò nílùú wọ́n wá wà nílùú Mẹ́kà ó wá tó àsìkò kan ànábì lálàá orí àmì ọpọlọ ṣetán tí ó ṣínà fóun ó wá padà sílùú Mákà àwọn èèyàn rọ́ tẹ̀lé lẹ́yìn lọ́dún náà pé òun lọ ṣe umrah àwọn tí wọ́n tẹ̀lé lọ́dún náà lọ wọ́n lé yan 10,000 ni wọ́n tẹ̀lé
wọ́n wá rin ìrìn tó lé ní 500 kilometers ìrìn tó kéèyàn rìn láti Maiduguri dẹ́kọ̀ọ́ nìrìn tí a rìn odidi ọ̀sẹ̀ kan ni wọ́n fi rìn wọ́n gẹ̀sìn díẹ̀ wọ́n rìn díẹ̀ nínú oòrùn nínú òtútù wọ́n wá dé ẹnu bọ́dà ìlú Mẹ́kà làwọn alágbára ìlú Mẹ́kà àgbà náà àwọn kèfèrí ìlú Mẹ́kà wọ́n wá blọọkì ọ̀nà pé ẹ lè wọlé o sọ fún wa pọ̀ ń bọ̀ tó bá jẹ́ pé ń bọ̀ wá jagun ni àánú ọba múra ogun tiẹ̀ Ànábì ni mi wá jagun mo wá fẹ́ ṣe umrah mo dẹ̀ fẹ́ fọ Kàábà mọ́ kí n já padà sí bó ṣe wà original tẹ́lẹ̀ wọ́n ló lè rí yẹn ṣe lásìkò nígbà fún ìwọ náà lẹ́tọ̀ọ́ sí Kàábà báà náà ṣe lẹ́tọ̀ọ́ a máa nígbà fún ọ tí ó bá dogun ní òdogun o àwọn tí wọ́n tẹ̀lé Ànábì ní Ànábì jẹ́ ajagun Ànábì ní kí o tí ì kan ogun ṣé ẹ ní ká padà wọ́n ló padà ní o agreement dà tóra tó ń bọ̀ lọ́dún mi o wọ́n lọ́dà wọ́n bá gbé agreement jáde àwọn náà ni wọ́n kọ ìwé agreement mẹ́wàá yẹn kò sí tó fẹ́ fífọ́ Ànábì bẹ̀ eléyìí tó dùn àwọn mùsùlùmí jù ni pé a gbọ́dọ̀ bára wa jagun fódìdí ọdún 10 a gbọ́dọ̀ jagun ìrí Ànábì náà ò sì gbọ́dọ̀ dábàá kọ́ wọ̀lú yìí títí tó fi dọ̀dún tí ń bọ̀ ọ gbọ́dọ̀ yọ wọlé ọ gbọ́dọ̀ wá lù yìí wọ́n treat ẹ̀ bí ìgbà téèyàn treat ẹni tí kì í sí ọmọ ìlú ẹni gbogbo agreement tí a gbé fún Ànábì wa ni mo sáyìn ẹ̀ mo fara mọ́ ó dùn àwọn mùsùlùmí bẹ́ẹ̀ agreement yìí là sáyìn Ànábì ní ẹ̀ sáyìn kúkú mọ̀ la'allallahu yuhdithu ba'da dhalika amran mọ̀ tọ́lọ̀ ń fẹ́ lo agreement yìí fún lára òfin agreement yẹn ni pé àwọn ìran míì tí wọ́n ń bẹ ní Mákà tàbí ní gbèrígbèrí Mákà àwọn tí wọ́n bá tẹ̀lé àwọn ìran Kùráíṣì tán jọ́ta Ànábì táìmù yẹn wọ́n gbọ́dọ̀ lọ́wọ́ àtáàkì àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń tẹ̀lé Ànábì àwọn tí wọ́n ń tẹ̀lé Ànábì náà gbọ́dọ̀ lọ́wọ́ àtáàkì tiwọn náà tẹ́ ẹ bá àtáàkì àwọn tó ń tẹ̀lé mi èmi ó tẹ̀kì ẹ̀ bíi pé mi gangan lè àtáàkì ogun òde ìjà òde o àlàáfíà àlàfẹ́ gbogbo wọn làwọn faramọ́ ó di ọdún tó tẹ̀lé ní ìran Banu Bakiri táwọn jẹ́ followers àwọn ará Mẹ́kà ní ọba rí pé ilẹ̀ súnjọ́ kan àwọn Banu Kusa wọ́n ṣẹ̀ṣẹ̀ kó èrè oko wọn dé ni tí nǹkan pọ̀ nílùú wọn àwọn ò rí nǹkan èrè oko kójọ bá ṣe gbé ogun dìde ní ọba lọ ká wọn mọ́ wọ́n sì pa èèyàn tó lé ní 30 wọ́n pa wọ́n pakúpa wọ́n gbalé wọn àwọn Banu Kusa tí wọ́n pa yìí àwọn tí wọ́n sọ̀pọ̀tì Ànábì ni náà bá gbẹ́ nìkan dìde pé kọ́ lọ́ba Ànábì lu Mẹ̀dínà pé tó wọ́n ti yapa àdéhùn o lárúbáwá dẹ̀ ka tírìtì kún gán wọ́n ka àdéhùn kún ìní ń ṣẹlẹ̀ láàrin Iraq láàrin Iran àti Amẹ́ríkà wọn lárúbáwá kì í bá yẹn fi ọ̀rọ̀ tírìtì ṣeré torí Islam ọ̀fọwọ́ kékeré mú ọ̀rọ̀ àdéhùn Ànábì wa gbé oúnjẹ ránṣẹ́ sáwọn ará Mẹ́kà pé ẹgbọ́ o ẹ pààyàn 30 láìsẹ̀yìn láìròyìn ẹ tún kó wọn ní dúkìá ó dá o ẹ mú kanu mẹ́ta ìkanu mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ mu wọ́n nínú kẹ́ sanwó ẹ̀jẹ̀ àwọn tẹ́ ẹ pa fún àwọn fámìlì wọn torí owó ẹ̀jẹ̀ ń bẹ tán máa ń san fẹ́ni tó bá ṣe mistake pààyàn kálàáfíà ó lè jọba tẹ́ ẹ bá wá lè ṣe yẹn ẹ̀yin ìran Kùráíṣì ẹ yọwọ́ kúrò lára Banu Bakiri tí wọ́n jẹ́ ọ̀tá mi bíbẹ̀ kọ́ tá a bá kọlù mọ́ àkọlù ẹ̀yin náà o ìkẹta ẹ jẹ́ ká jọ agree pé agreement yẹn ti bàjẹ́ nígbà táwọn kan ti fa olè jẹ ìyẹn ni wọ́n gbé lọ sílùú Mẹ́kà ara Mẹ́kà àwọn àti wá rí pé àwọn ṣe mistake àwọn làwọn jẹ̀bi wọ́n múra àti ránṣẹ́ lọ bá Ànábì pé ọ̀dà àfaramọ́ Ànábì ti dìde nílùú Mẹ́kà kí ló mú Ànábì dìde inú àwọn fámìlì tí wọ́n pàǹpà jẹ́ pé kí la tẹ̀lé Ọlọ́run sí kí la tẹ̀lé rẹ̀ Ànábì sí tá a bá tẹ̀lé ọ á ti gbèjà ara wa àdéhùn ló ní ká tẹ̀lé àdéhùn la tẹ̀lé ni wọ́n fi pa wá báyìí àyà Kùránì yìí wá sọ̀kalẹ̀ pé fàyídà nsánàkà sáàrù lè orùn tí oṣù tá a ní ẹ má jagun bá ti tán ìrì Ànábì tó sùn yìí báyìí tán fàtúlù ní mùsùlùkì ẹ lọ bá wọn ta Ọlọ́run yẹn jà ẹ lọ bá wọn jà ẹ tó wọn jà kúrú bí ẹ bá ti wọn ni ẹ ti bá wọn jà fàkùdùkù ẹ mú wọn ní kọ̀ọ̀kan fàásùrùkù ẹ gbé wọn dè ẹ mú wọn fákọ̀ fún wọn ọjà wọn ní wọn gbogbo
gbogbo bí tí a bá ti gbọ́ dè yín gbogbo bí tẹ́ bá mọ̀ pé wọ́n lúgọ sí ẹ lọ fọ́ọ̀sì wọn jáde. àmọ́ bí wọ́n ṣe ṣèbàjẹ́ tó yìí tí a bá láwọn túbá tí wọ́n repent tí wọ́n sanwó ẹ̀jẹ̀ tí a wá gbà fọ́lọ́hun àwọn mùsùlùmí nínú wọn tí a bẹ̀rẹ̀ sí kírun padà tí a bẹ̀rẹ̀ sí ní yọ zàká tó ń ṣe dáadáa ọwọ́ ìrí ànábì ẹ gbọ́dọ̀ dènà dè wọ́n máa wò. kí ni tí mo wá fẹ́ sọ débẹ̀ ẹ wo bí àyà yẹn ṣe gbóná ẹ wo ń tọ́ fà tí àyà fi sọ̀ kalẹ̀ ẹ wá wo ń táwọn yẹn lò fún lẹ́nu ẹ wá lọ wo kí ni apá kan àwọn tí wọn kì í ṣe mùsùlùmí náà ń lò láti fi against Islam ìsìlámù ló kó wá jọ. kásẹ̀tà ni má ṣe tú wá ká káwa náà máa hùwà tí ò dáa ká lè gbádùn ara wa. ara rúbẹ́ labádẹ́bí ọ̀rọ̀ kọ̀rọ̀ tí rùn létí bọ́ọ̀ bá kúkú jihadi ìyàwó 73 ni wọ́n fún ẹ lájẹ náà ìyàwó 73 ń dúró jẹ gbogbo ẹni ó bá rí bẹ́ẹ̀ òpùrọ́ ni bàbá ńlá òpùrọ́ ni ìyàwó 73 báwo mélòó lóbìnrin tó wá fẹ́ kù mélòó gan lóbìnrin tó lọ́mọdà fún wa lájẹ náà lóòótọ́ ọlọ́run ṣàdéhùn nínú alukur'an nínú suratul Waqi'a pé wàhúrò inú kanu fáli lulul makinun Quran chapter 34 verse 22 to 23. Ọlọ́run ṣàdéhùn bẹ́ẹ̀ ọlọ́run sọ àwọn nǹkan tí ó fún wa lọ́gbà àlìjẹ́nnà pé tẹ́ ẹ bá jẹ́ àlìjẹ́nnà o àwọn ìgbádùn báyìí tẹ́ ẹ máa jẹ ni tẹ́ ẹ máa mú ni ọlọ́run sọ títí ọsọ orú kọ́ọ̀pù tá a fi máa mú mi ọsọ títí ọsọ orú fúrúùtù tá a máa jẹ ọsọ títí ọsọ bá a ṣe máa lò gbèsè ayé ó tó wá ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wọ àlìjẹ́nnà lọ́kùnrin lẹ́yìn ìgbà àwọn ìyàwó yín tí wọ́n ṣe dáadáa pẹ̀lú yín láyé táwọn náà dólùsìn lọ́run tẹ́ ẹ jọ wọ àlìjẹ́nnà a tún wá fún yín ní àwọn ẹlẹ́yinjú ẹgẹ́ àwọn arẹwà obìnrin ọlọ́wọ̀ wá sọ yẹ fígọ̀ rẹ̀ ó lè jẹ́ yọ̀kan ó lè jẹ́ méjì láì ní jẹ́ bá deprive àwọn ìyàwó tẹ̀jọ sẹ́lọ̀n láyé nítọ́lọ́run sọ nìyẹn kò sí bí Kùránì ti wá sọ pé á fún ọ níyàwó 10 kò sí bí Kùránì ti sọ pé á fún ọ níyàwó 70 nínú nǹkan tó dẹ̀ fi mọ̀ pé èèyàn gbádùn ayé ni kó níyàwó tó rẹwà nínú tí àwọn Lárúbáwá gbàgbọ́ nígbà yẹn ni pé ẹni tá a bá fi ìyàwó tó rẹwà sẹ̀san fún nínú ẹni tá a san lẹ́san tó péye kì í ṣe pé ìyàwó 10 ó lè jẹ́ pé yọkan wà lọ́wọ́ alam lẹ́yìn ìyàwó tẹ́ẹ̀jọ gbáyé tẹ́ẹ̀jọ sin lọ́hùn ìyàwó tẹ́ẹ̀jọ gbáyé tí ọba yín sin lọ́hùn tó jẹ́ ìkà tó jẹ́ níbi láyé òun á parí ọ̀rọ̀ ẹ̀ sínú iná kò ní ìdí ọkọ àbíṣẹ́ nínú ìnira ni ó ti máa lọ lọ́kọ torí ẹni tó béèrè ìbéèrè yẹn kọ́nà bá mi sọ bọ́dà yẹn lẹ́sàn dáadáa wọ́n béèrè débi pé wọ́n lẹ́nu ìkan sọ wípé àwọn ìyàwó àwọn náà wọ́n máa fún wọn láwọn ọkùnrin 70 never Kùránì ọ̀sán tó jọ bẹ́ẹ̀ Islam kì í ṣẹ̀sìn ìdọ̀tí Kùránì ọ̀sán tó jọ bẹ́ẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́ àwọn ìyàwó yẹn ẹ̀jọ̀ wà Jánnà ní tẹ́ ẹ bá jọ sí lọ́hùn tẹ́ ẹ jọjọ ṣe rere láyé àmọ́ ẹni tó bá tún wá ṣe rere títí ẹ̀ tó bónọ́ọ̀sì tẹni tó ṣe rere ọlọ́lá àtún fún lárẹwà bìnrin ó lè jẹ́ yọkan ó lè jẹ́ méjì wallahu alam níbo lẹ ti wá rí ìyàwó 70 àdìsí tó wá gbéyàwó 70 wá nínú àdìsí Tirmidhi ibẹ̀ ló wà ìwé àdìsí 4 ni wọ́n kọ lẹ́yìn ìgbà Nábì lọ tán sallallahu alaihi wasallam lójú ayé Ànábì Kùránì ní gbogbo sàhábà há sórí kò sẹ́ni tó rójú ráyé àdìsí ìgbàgbọ́ ni pé gbogbo tó bá ṣẹlẹ̀ lẹ́ni tàbí náà ní bẹ láyé nígbà Nábì kú lójijì gbogbo tí wọ́n expect Kùránì náà ló kálukú tó dì mọ́ rí wọ́n kàn máa ń fi ọ̀rọ̀ àdìsí ṣe bákọ̀ ó wá lọ bẹ́ẹ̀ generation 2 àbí 3 ti kọjá lẹ́yìn 245 years ní Sahih Bukhari tó di kíkójọ kò sí ní kíkójọ tẹ́lẹ̀ àgbọ́tẹ̀fẹnu wí ni Kùránì ló di kíkójọ látàyè Sayyidina Umar tó wá di tó ẹgbẹ́ láyé Uthman ni wọ́n perfect ẹ̀ gbogbo yẹn ò tí tó 30 years tánàbí kú ò láyé àwọn tí wọ́n há Kùránì sórí lójú ayé Ànábì tí wọ́n há sórí wọ́n sì ṣẹ́kù àwọn yẹn ni wọ́n gbéṣẹ́ yẹn fún bí kọ́mítì bẹ́ẹ̀ ṣe ń kà lójú ayé Ànábì tó sọ pé gbogbo yín yìí lẹ̀ perfect ẹ lọ kó Kùránì jọ kó má fi sí ìyàtọ̀ torí àwọn tí wọ́n ṣe Lárúbáwá tí wọ́n wọnú ẹ̀sìn láàánà pọ̀ nù tí wọ́n ń ka ìkàkùkà ni wọ́n ń ka tọ́lọ́hun kọ ẹ̀yin ẹ̀ lọ́ọ́ kó jọ ká perfect ẹ̀ ń lọ fi jẹ́ pé
Kùránì tí ń bẹ láyé lẹ́ni tí Uthman ni ayé Khalifa Uthman tó jẹ nígbà Nábì kú, Abubakar ṣèjọba tẹ̀lé bóyá ọdún 10 àbí nǹkan, Umaru ṣèjọba tẹ̀lé lọ́wọ́ kan Uthman, gbogbo rẹ̀ ò tó 30 years lẹ́yìn ikú Ànábì. Àwọn tí Kùránì sọ̀kalẹ̀ lójú wọn náà ni wọ́n kó jọ. Àmọ́ hadith lẹ́yìn 240 something years 240 something years nígbà tó di ayé Àbàsí ni wọ́n tó ìjọba Àbàsí ni wọ́n tó kó hadith jọ. Sahih Bukhari òun là kọ́kọ́, lẹ́yìn rẹ̀ ló kan Muslim, lẹ́yìn ẹ̀ ló kan tó kan nìkan Sunan Abu Dawud, lẹ́yìn ẹ̀ ló wá kan Tirmidhi. Gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kọ hadith síwájú yìí, àwọn náà gbọ́ lágbọ́ tó gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ tí wọnú hadith ní sáyẹ̀nsì tá a fi máa ń wádìí òdodo hadith fi wà. Àwọn ọ̀rọ̀ tí èsì tànàbì ti wọnú ẹ̀ lọ́tún lọ́sì ni wọ́n fi gbé yẹn kalẹ̀ pé tá a bá wádìí hadith àwòsàn nẹ́dù rẹ̀ á sì wọ mọ́tínú rẹ̀. Àwọn tí wọ́n gba hadith yìí wá, lágbájá ló ń gbọ́ lẹ́nu bàbá òun, bàbá ẹ̀ ló ń gbọ́ lẹ́nu bàbá rẹ̀ náà ló ń gbọ́ lẹ́nu bàbá ẹ̀. Ǹjẹ́ wọ́n pàdé rí láyé? Ìkejì, wọ́n wá wo hadith yìí gangan, ǹjẹ́ kò tako Qur'an? Hadith yìí sọ bá làákàyè mu, sọ bá common sense mu. Gbogbo nǹkan yẹn ni wọ́n máa ń wò. Àmọ́ hadith yìí kí ló dé tí ò sí nínú Sahih Bukhari? Kí ló dé tí ò sí nínú ètò jẹ́ kejì tó tẹ̀lé ìyẹn Muslim? Kí ló dé tí ò sí nínú Sunan Abu Dawud? Kí ló dé tó jẹ́ pé inú Tirmidhi nìkan ní hadith yìí wà? Ìyẹn làwọn àfáà aládìsí fi sọ pé hadith tó da'if ni. Apá kan àwọn tí wọ́n fẹ́ lo ibtiga al-fitna láti dá wàhálà sílẹ̀ láyé, àwọn gbà pé sahih ni. But majority àwọn àfáà aládìsí wọ́n gbàgbọ́ pé da'if hadith yìí. Ìyàwó 73 báwo? Ìsìlámù ló kó wá jọ. Káwa Sátánì má ṣe tú wa ká, káwa náà má hùwà tí ò dáa, ká lè gbádùn ara wa. Ká lè gbádùn ara wa. Ká lè gbádùn ara wa. Káwa náà má hùwà tí ò dáa, ká lè gbádùn ara wa. Ẹ wá wòran, ẹ wo bí wọ́n bà ayé jẹ́ dé ibtiga al-fitna. Àwọn suicide bomber wọ́n pọ̀ lókè ọya ní northern part of the country tí a ti lò ó kọjá. Aláwọn èèyàn ó ní tí a fi bí òǹkàlùkù. Ẹni tí wọ́n bá jẹ́ pé ọmọlúwàbí ni wọ́n fi bí láti ilé ẹ̀ wá, kò síwú ẹ̀sìn tó bá gbà ẹ mọ̀ rí ọmọlúwàbí yẹn lára. Àmẹ́ni tó jẹ́ pé nílé ẹ̀dá lérú dọ̀nà rú ni wàláhì yóò gbóhùn tó odidi ìlú kan nítorí gbógbẹ̀sìn. Kì í ṣe Islam nìkan, wọ́n bẹnu Christianity, irú wọn bẹnu àwọn oníṣẹ̀ṣe náà tó jẹ́ pé alákatakítí kì í wí kì í gbà ní. Bí ò bá jẹ́ bẹ́ẹ̀, ẹ wo majority àwọn ọ̀dọ́ tí wọ́n fọ́n jáde tó jẹ́ pé èébú èpè àbálò eléyìí lọ́rọ̀ ànábì, gbogbo àwọn vulgar languages báyìí kò sínú tá ànábì máa fi bá èèyàn sọ̀rọ̀. Islam wá di ẹ̀sìn tá ẹ̀ lè correct èèyàn pẹ̀lú làákàìmọ́, àfikẹ́ ẹ̀ máa sọ pé wèrè, arìndìn, òpònú, ọmọ àlè ká dáa fún ọ. Ó ṣègbénu náà já ànámọ̀ níbo lẹ ti gbọ́ gbogbo eléyìí. Ní ti ń bẹ tí wọ́n bí òǹkàlùkù wọn bá, ní ti ń bẹ lára òbí òǹkàlùkù ní reflect lára ẹ̀. Ẹ wá wọ àwọn suicide bomber tí wọ́n ní tẹ́lẹ̀ bá ti so bọ́ǹbù mọ́ra, àwọn ó lọ pàdé ìyàwó 73. That's a lie. It's never written in the Holy Quran. Kò sínú Quran. The only hadith tó wí àwọn àfáà ń takò dọ̀la ni pé eléyìí ò ṣe ń ta tànàbí lè wí. Eléyìí takò common sense. Gbogbo ntọ́nà ló wọ́n fi san wálé san lọ́gbà ǹjẹ́ náà, gbogbo ẹ̀ ló bá sẹ́ǹsì mu. Kódà eléyìí tẹ́yìn ó ronú how possible rẹ̀, èyí ó padà rí kó sì bá sẹ́ǹsì mu. Ẹ wá wò ẹni tó bá wá parẹ́ tó so bọ́ǹbù mọ́ra tó tún pa àwọn èèyàn ní tìtorí ó bìlíf kóun lọ àlìjẹ́ náà, wallahi inú náà ní ọkàn ìsìn. Al-Qur'an la taqtulu anfusakum inna Allaha kana bikum rahima. Ẹ má para yín, má gbẹ̀mí ara ẹ, má pa ènìyàn ẹ̀dá ẹgbẹ́ rẹ. Àánú lọ́lọ́run ṣe púpọ̀, àánú lọ́lọ́run ṣe tó fi ní kó jẹ́ nìyàn. Iṣẹ́ Ọlọ́run ni bọ́dí ènìyàn, kí ló dé tó fẹ́ pa ènìyàn? Ibì kan nìyẹn. Níbo mi, Qur'an ni man qatala nafsan mutahamidan faka'annama qatala an-nasa jami'an. Killing a single soul, a
a single soul will be rewarded or will be punished as though you killed the whole human being in the world. If you kill a single soul unjustly, you kill a single soul, it will be in your record that you are the one who killed the whole human being at your time. Allah. Tó bá pa ẹ̀mí ẹyọ kan péré, àkọ́nú inú àkọsílẹ̀ rẹ ni pé gbogbo ẹni tí ń bẹ láyé ló pátá ìmúba náà. Kí ni títí ó fi rí bẹ́ẹ̀? Ẹyọ ẹnìkan tó pa, ó pa ọmọ tí ìbá wáyé lára rẹ̀ mọ́, ó pa ìyàwó tí ìbá wáyé lára ẹ̀ mọ́, ó pa olórí ìlú tí ìbá wáyé lára ẹ̀ mọ́, ó pa àfáà tí àgbà tí ìbá wáyé ọ̀pá mọ́. Orí ìrẹ̀lẹ̀ jẹ́ gbogbo wọn wà, ìwọ nìkan láwọn wá bi léèrè lọ́jọ́ gbèǹde àlùkìyámọ̀ pé bí ayé dáńbé ń kútìlát kí làwọn eléyìí ṣe fún ẹ tó fi pa wọn o. Sọ́nà ló ní kó pààyàn, ṣé torí ẹ̀sìn ló fi ń pààyàn? Ẹ má fẹ̀mí ṣòfò mọ́ o, nítorí Ọlọ́run. Nítorí Ọlọ́run. Ẹ má fẹ̀mí ṣòfò mọ́, Nítorí Ọlọ́run. Ẹ̀dá tó pa láìṣẹ̀ tán Tó ń kígbe Allah. Èyí tó pa aláìṣẹ̀ tán tó ń kígbe Jésù. Yóò ṣẹ̀ṣẹ̀ látàyè tí ó fi lọ́dọ̀run. Àṣegbégbé kan ò sí àṣepamọ́ ló ń bẹ. Ẹ má fẹ̀mí ṣòfò mọ́ nítorí Ọlọ́run. Ànábì ní man qatala nafsahu bi shay'in udhira bihi yawm al-qiyamah. Sallallahu alayhi wa sallam. Ẹni ó bá para ẹ̀ tí ń parọ́ fún rẹ̀ tó ló wọ́n lọ jogún ìyàwó 73 ó lè. Wicked man, what are you going to do with 73 wives? Who promised you 73 virgin? It's never in the Holy Quran. It's fabrication. Where do you get 73 wives? Ẹni tó bá parọ́ mọ́ ẹni tó bá lọ pa ẹ̀mí ara ẹ̀. Ànábì ní man qatala nafsahu bi shay'in tó fi nǹkan kan para rẹ̀ tẹ́mi fi jáde lára ẹ̀. Udhira bihi yawm al-qiyamah. Èyí tó fi para rẹ̀ yẹn náà lọ́kọ̀ọ̀kọ̀ fi jẹ ìyà. Tó bá jẹ́ pé bọ́ǹbù ló fi bọ́ǹbù ara ẹ̀. Àwọn màláíkà ọmọ jí òdìdé. Ọlọ́run ni ẹ tó so bọ́ǹbù mi mọ́lá. Bọ́ọ̀dì ló tún já dànù. Ọlọ́run ni kò ètò ẹ̀ tó jí. Wọ́n tún sẹ́ran ara rẹ̀ jọ ó tún dé èèyàn. Ó tún já ẹ̀ dànù. Ó já ẹ̀ dànù ó lè wà lórí bẹ́ẹ̀ fún 1000 years. Táwọn ti wà ní Jánnà tá ti gbàgbé pé lórí ibú tí ń pààyàn dáyé kan bẹ lẹ́nu ọ̀nà géètì. Àbálọ àbábọ̀ inú iná lọ padà ẹ́ndì sí. Iye ìrun tó rí òkí, iye àwẹ̀ tó rí ọgbà, ọwọ́ àríyàn lọ́ba pa. Ó bá jẹ́ mùsùlùmí Ọlọ́run ni. Ó bá jẹ́ kírísítẹ̀nì Ọlọ́run ni. Tó bá jẹ́ ẹlẹ́bọ tọ́lọ́run dá ni. Ọlọ́run tó dá ayé tó dọ̀run. Tọ́lọ́run bá fẹ́ ni wa law sha'a Allahu laja'alakum ummatan wahidan. As Almighty Allah is, He will have made every one of us to belong to a single sect of religion. Kì bá ti sí diversion, kì bá ti sí ìyàtọ̀ ẹ̀sìn láyé. Ọlọ́run kápá pé kí gbogbo wọ́n ṣẹ̀sìn kan. Ọlọ́run tó lajúlẹ̀ tí kírísítẹ́nì fi bẹ. Ọlọ́run tó lajúlẹ̀ tí Júù fi bẹ. Ọlọ́run tó lajúlẹ̀ tẹ́lẹ́bọ fi bẹ. Ọlọ́run tó lajúlẹ̀ tí mùsùlùmí fi dé. Ṣé wọ́n ló wàá sọ fọ́lọ́run pọ́lọ́wọ́ ọ̀gbọ́n? Ìwọ ló pa àwọn yòókù wọn. Ọlọ́run tó jẹ́ pé òun ó kápá kó sọ pé gbogbo yẹn kú kọ̀ pa wọ́n. Ìwọ ló wá lọ sí ẹ̀sìn gbọ́. Ló wá ń pààyàn kiri ọjẹsẹgẹ ìyàwájú Ọlọ́run. Àwọn ọmọdọ́mọ rẹ tẹ ìdórí ìran keje wọn lè bọ́nú ìyá ẹ̀ tó bá ń pààyàn. Ẹ má fẹ̀mí ṣòfò mọ́ o. Nítorí Ọlọ́run. Ẹ má fẹ̀mí ṣòfò mọ́ nítorí Ọlọ́run. Ẹ̀dá tó pa aláìṣẹ̀ tán tó kígbe Allah. Èyí tó pa aláìṣẹ̀ tán tó kígbe Jésù. Yóò ṣẹ̀ṣẹ̀ látàyè tí ó fi lọ́dọ̀run. Àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà. Ẹ má fẹ̀mí ṣòfò mọ́ nítorí Ọlọ́run. Mùsùlùmí ayé ọ̀rọ̀ ọba orin Saheed Òṣùpá. Allah. Ada zamanu sukutu wa malasamatu li buyut. Àsìkò tá a wà yìí fún Mùsùlùmí nítorí ẹ bá pé àsìkò dákẹ́jẹ́ má fẹnu sọ̀sọ́kúsọ. Tí a bá ṣépè fún yẹn pé inú gbó ló kù sí, tó bá tiẹ̀ fẹ́ púpù tó bá fẹ́ yàgbẹ́, ṣé dandan ni kò yàgbẹ́ inú gbó níbi tẹ́jú o ti san ọ̀jẹ̀ ni. Ó gbé dìsẹ́gbẹ́ ọ̀nà bó o bá tiẹ̀ kú ayé ọmọ pé òkú inú gbó inú ojú ọ̀nà ló kù sí. Tí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ wọn ń jorí ìmọ̀dó. Wọ́n dẹ̀ máa ń jorí ìmọ̀dó wọn ń dá àwùjọ ọkùnrin ni. Wọ́n dẹ̀ máa ń dá àwùjọ ọkùnrin ìwọ̀n ara ẹni lèèyàn ọmọ kí ló sẹ̀yìn Mùsùlùmí. Tó a jẹ́ pé gbogbo tó bá ti ṣẹlẹ̀ Islam nìkan kọ́ ni wọ́n bú lórí íńtánẹ́ẹ̀tì. Agreed pé àwa Mùsùlùmí ẹ̀tọ́ wa ni láti protect ẹ̀sìn wa
bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ lọ sí level tẹ́ fẹ́ tẹ́ ti bàgẹ́dẹ́ yìí ẹ ti yọ ìfun àtẹ̀dọ̀ kúrò nínú nǹkan gbogbo tí ń jẹ́ ọdún lẹ ti lé kúrò kì í ṣe dandan ni kí mùsùlùmí ká jẹ́ yọkan o torí tá a bá sọ pé innamal mu'minuna ikhwa níjọ́ tẹ́yìn bá gbàbọ̀ sí dé ẹni gbogbo àwọn àyókù àìṣe mùsùlùmí ìlú fà á tí àwọn bandit fi ń pa àwọn mùsùlùmí kan ní north mùsùlùmí tí ò bá ti wà in the same ideology with them they don't regard them as a true Muslim you must be in the same ideology with them before they regard you as a Muslim is that Islam ṣe ń tọ́nà nǹkan wà nìyẹn kì í ṣe dandan ni táwa kan bá gbàgbọ́ pé a lè bá kírísítẹ́nì gbé kódà àwọn ẹlẹ́bọ a lè jọ gbé àwọn tí Islam ò tí ì pé a lè jọ gbé ẹ fà wá sílẹ̀ ẹ̀yin tẹ̀yin wọ́n jù níwájú Ọlọ́run tẹ̀yin ní rojọ́ wájú Ọlọ́run ẹ̀yin ní ẹ̀kọ́ ayé sẹ́gbẹ́ kan kájọ máa lóbọ̀ káwọ ẹni tọ́lọ́ wọn dá láre látàyé ń bi ká tó dọ̀rùn Ọlọ́run tó kó gbogbo ẹ̀pọ̀ láyé sí ọmọ tí ń ṣe kí ni tiyín ti jẹ́ tẹ̀ ń ranjú wọn èébú ni kò tiẹ̀ wá sí karùn-ún mọ́ tí ò bá sí pé àwọn èèyàn bùn mí ní sùúrù ni ọmọkùnrin kékeré kan bẹ kó tó àbílẹ̀ kẹta mi tí ń jáde tí ń pé ẹ̀rí déédéé rìn mo kàn wo ibi tí ìyàwó jẹ lára ẹ̀ pé káì tọwọ́ bá ti ọmọkùnrin yìí wàláhì ó yẹ kó ewu sọ́gbà ẹ̀wọ̀n ni kí ló dé ṣé Islam lélẹ́yìí ìdá alámtẹ́sítà ayé fasinama ṣèjì anábì ní tó o bá ti ní tìjú máa lọ ṣe whatever you like wúlí dálé ìsìlámù máa rẹ àyà wọn bí ìtìjú pẹ̀lú ìsìlámù ni níbo lẹ́yìn ọmọ ẹranko yìí ti lọ tó ra yín wá tẹ́ẹ̀tẹ̀ wá sọ wá dọ̀tà Christian ẹ̀ sọ ẹ̀yin lẹ dá wàhálà lẹ̀ o ẹ dá wàhálà sílẹ̀ tán Christian ń bú wa àwọn traditionalists ń bú wa ẹ wá lọ gbórí pamọ́ Ọlọ́run jọ gbogbo yín jáde kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sí lọ́kọ̀ yẹn. Àmín. ẹ̀yin náà lẹ́tùn máa sọ pé sẹ́ni ó sì pé rẹ̀ mùsùlùmí wọ́n bú ìsìlámù lójú ẹ̀ kò dìde kí lọ́kẹ́ mi níjọ́ táwa dìde lẹ́yìn lẹ dá wàhálà lẹ̀ ìgbẹ́kẹ̀yìn yà sílẹ̀ lọ́rùn káàkiri ayé yìí ẹ̀yin ló yẹ káwọ́ jáde ń kọ̀ọ̀kan pé lágbájá tàmọ̀dọ́ yá níta ìdálẹ̀ wá fèsì wọn ẹni ó yóò gbé prógámù jáde pé wọ́n ní Islam ṣe kíní báyìí wọ́n ní Kùránì ṣe wàláhì ẹ̀yin lẹ́mọ̀ jẹ̀yà rẹ̀ wájú Ọlọ́run tọ́rọ́ náà kìlọ̀ fún yín ẹ̀yin lẹ́ gbọ́